ojúmọ́ ire ni o ojúmọ́ ire ni ilẹ̀ tó máa wà lẹ́ni o ojúmọ́ ire ni ọ̀nà ṣí ọ̀nà là ojúmọ́ ire ni. ǹjẹ́ ká máa fẹ́lẹ́ náà kí gbogbo wa pé a tún kó ojúmọ́ mọ́ níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé baba 1010 TV2 níbi tá a ti ń múròyìn wá lájà àbálẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé, ìròyìn nípa òṣèlú, eré ìdárayá àti nípa ìdásílẹ̀ ọmọ káàárọ̀ oòjíire tó fi mọ́ títí àwọn Biafra náà lápapọ̀. Orí ìkànnì náà lẹ́ẹ̀tì máa rí oríṣiríṣi àwọn ìròyìn náà gbọ́ lájà àbálẹ̀. Ojú tẹ fún òwá, ojú náà ò ní fọ́, etí tẹ fún gbọ́ wa, etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. Orúkọ oníròyìn yín kò lè yí padà, àyànfẹ́ Elédùmarè yín náà ni. ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó tí ń bẹ nínú ìròyìn tàsìkò yìí náà. Tinubu ò lè bá yín dá sí ìjà owó epo bẹntiró èyí tó ń lọ láàrin àjọ NNPC àti ilé ìfọpo Dangote. Iléeṣẹ́ ààrẹ ló sọ eléyìí di mímọ̀. Èmi ò lè wá sí ọ́fíìsì yín lẹ́kọ̀ọ́ kí ẹ gbọ́ dáadáa. Very dark man ló fún àwọn àjọ EFCC lésì bẹ́ẹ̀ lẹ́yìn tí wọ́n pè é sọ́fíìsì wọn náà tó wà ní ìpínlẹ̀ Èkó. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ènìyàn méjì ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé nígbà tí ogunlọ́gọ̀ dúkìá ṣe bẹ́ẹ̀ tó bá omi lọ látàrí ìjàmbá omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù èyí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti ṣe bẹ́ẹ̀ tẹ ọ̀daràn afurasí kan tó ṣekú pa ọmọ ọdún 16 lásìkò tó ń gbá bọ́ọ̀lù lọ́wọ́ lórí pápá. Ní ti Yorùbá Nation, a ní ìkéde pàtàkì fún wa tá a fi tó yín létí bí àsìkò bá ti tó. Ìròyìn ti ilẹ̀ òkèrè, kò dín ní ènìyàn 28 tó jáde láyé nígbà tí àwọn 19 míì tí wọ́n fi ara pa lórílẹ̀‐èdè Ethiopia látàrí ìjàmbá ọkọ̀ ojú pópó èyí tó ṣe bẹ́ẹ̀ tó wáyé. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà bá a ṣe mú wá lọ́lọ́kan kò jọ̀kan báyìí. Tinubu ò lè bá yín dá sí ìjà owó epo bẹntiró èyí tó ń lọ láàrin àjọ NNPC àti iléeṣẹ́ ìfọpo Dangote. Iléeṣẹ́ ààrẹ ló sọ èyí di mímọ̀ gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìròyìn àti ìlànà àtẹ̀lé Báyọ̀ Ọ̀nànúgà tó fi léde síta. Ó ní iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí ó ní kò ní tó fẹ́ kàn án àti tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú làásìgbò àti áwọ̀ tí ń bẹ láàrin iléeṣẹ́ ìfọpo Dangote àti NNPC báyìí, pẹ̀lú bó ṣe já sí wípé láàrin àwọn méjèèjì ní èdè àìyedè wà lórí iye tí wọn yóò máa ta jálá epo bẹntiró kan. Gẹ́gẹ́ bí àlàyé tí Báyọ̀ Ọ̀nànúgà sọ, ó ní iléeṣẹ́ méjèèjì ìyún iléeṣẹ́ ìfọpo Dangote àti ti NNPC ó ní wọ́n ní agbára láàyè ara wọn láti lọ́jọ́ jókòó kí wọ́n sì jọ rò fúnra wọn, kan fi orí okòó sọ̀ọ́dúnrún lórí ibi tó bá wù wọ́n tán fẹ́ gbé ọ̀nà náà gbà. Ó ní kò tọ́ sí ààrẹ, bẹ́ẹ̀ ni kò yẹ ààrẹ rárá láti bá wọn dá sí ọ̀rọ̀ náà torí pé àwọn méjèèjì ni wọ́n ní òmìnira ara wọn láti ṣe ohun tó bá wù wọ́n. Ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti ń gbé ìgbésẹ̀ pẹ̀lú wọn sì máa lo afẹ́fẹ́ gáàsì látàrí pé yóò tún lè mú ìrọ̀rùn bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nípa ọ̀wọ́n gógó epo bẹntiró. Ó tẹ̀síwájú wípé àjọ NNPC àti iléeṣẹ́ ìfọpo Dangote òun ló yẹ kí wọ́n jọ jókòó papọ̀ kí wọ́n sì jọ rán ọ̀nà náà kó kúnná dáadáa lórí iye tí wọ́n máa ta jálá epo kan. Ó wá tó tẹ̀síwájú wípé àwọn tí wọ́n jẹ́ alágbàtà epo bẹntiró èyí tí wọ́n rà láti iléeṣẹ́ àjọ NNPC náà tí àwọn náà pariwo wípé ọ̀wọ́n gógó epo wà ní òde. Ó ní bí àwọn náà bá ní agbára níṣe ni kí wọ́n lọ tààrà sí iléeṣẹ́ ìfọpo Dangote láti lọ rà á ní iye tí àwọn náà bá tà á kí wọ́n sì jọ dúnàdúrà lórí iye tó bá wù wọ́n táwọn náà fẹ́ máa gbé jálá epo bẹntiró kan kalẹ̀. Ó ní eléyìí kò kàn ààrẹ rárá o torí pé àwọn méjèèjì tí wọ́n jọ ní àwọ̀ láàrin ara wọn yìí ó ní wọ́n ní òmìnira láti lè sọ iye tó wù wọ́n láti máa ta jálá epo bẹntiró kan. Èmi ò lè wá sí ọ́fíìsì yín kankan tó wà ní ìpínlẹ̀ Èkó kẹ́ ẹ gbọ́ dáadáa báyìí. Very dark man olóṣù eléyìí di mímọ̀ fún àwọn àjọ EFCC. Gbajúgbajà
tó wà lórí ayélujára náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Martins Vincent tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí Very Dark Man, òun ló ti fèsì jáde fún àjọ EFCC, èyún àjọ tó ń rí sí ṣíṣe owó ìlú báṣubàṣu, lórí ọ̀rọ̀ tó fi léde nínú fọ́nrán kan èyí tí Idris Okuneye tí gbogbo èèyàn mọ̀ sí Bobrisky tó ti fi ẹ̀sùn kan àwọn òṣìṣẹ́ àjọ EFCC kọ̀ọ̀kan àti ẹni tó jẹ́ ọ̀gá àgbà agbẹjọ́rò nílẹ̀ yìí tó ti sọ di mímọ̀ wípé àwọn méjèèjì ó ní wọ́n gba owó tó jẹ́ mílíọ̀nù lọ́nà 15 náírà lọ́wọ́ òun lórí ẹ̀sùn pé kí wọ́n yí ẹjọ́ pé òun kó owó pamọ́ sílé kí wọ́n yí kúrò ní ọwọ́ òun kí wọ́n sì má padà lọ sí inú ọgbà ẹ̀wọ̀n lórí ṣíṣe owó báṣubàṣu èyí tí wọ́n fi kàn án nínú oṣù kẹrin lọ́jọ́ náà lọ́hùn-ún. Gẹ́gẹ́ bí fọ́nrán náà ṣe ń jàrán ẹ̀nẹ̀ káàkiri níṣe ni ó ti dé etí ìgbọ́ àjọ EFCC nínú ètò ẹni tó jẹ́ olórí àjọ ọ̀hún náà tó ti sọ di mímọ̀ wípé ẹ̀yin méjèèjì àti Very Dark Man pẹ̀lú Bobrisky ẹ yọjú sí wa ní iléeṣẹ́ ọ́fíìsì wa tó wà ní ìpínlẹ̀ Èkó kẹ́ ẹ lè ṣe ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn tó péye láti ṣe ìwádìí nínú àwọn tó jẹ́ àjọ òṣìṣẹ́ ọ̀hún tí wọ́n gba mílíọ̀nù lọ́nà 15 náírà lọ́wọ́ Bobrisky. Èyí ló sì wáá fà á tí ẹni tó jẹ́ gbajúgbajà náà Very Dark Man tó fi wá fèsì sí àjọ EFCC wípé èmi ò mọ̀ gan, ọmọ ọgbọ́n ni mí, kódà wọ́n kọ́ mi mo sì gbọ́n dáadáa, èmi ò lè yọjú sí yín ní ìpínlẹ̀ Èkó. Ó ní òun ò gbé ní ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ olúùlú ilẹ̀ yìí ti ṣe Àbújá ó ní òun wà, ó ní ó yẹ kí ẹ lè pe òun sí títí ibẹ̀, ó ní kì í ṣe ìpínlẹ̀ Èkó ló yẹ kí ẹ ní kó máa bọ̀, ó ní àti wípé yín tí ẹ gbára lé yín bẹ́ẹ̀ lọ́kàn mi ò sì mọ́ sí yín torí wípé àlọ́ la mọ́ rí báyìí ẹnìkan kì í mọ àbọ̀ ọ̀rọ̀. Oníbọ̀n bá ṣe bẹ́ẹ̀ tó ń yọjú sí yín ní ìpínlẹ̀ Èkó, ta ló mọ tẹ́ ẹ ti palétò fún mi àti tẹ́ ń gbèrò láti fi mí ṣe. Ó ní fún ìdí èyí ẹ wádìí ọ̀rọ̀ yín dáadáa láàrin àwọn èèyàn yín o. Ó ní tẹ́ ẹ bá wá wádìí ọ̀rọ̀ náà tẹ́ ẹ ti rójútu rẹ̀, ìgbà náà ni kí ẹ tó pè òun sólú ìlú ilẹ̀ yìí tó wà ní Àbújá kí ó tó di wípé òun lè bá yín dá sí ọ̀rọ̀ kankan. Ó ní bí ó sì ṣe bẹ́ẹ̀ ẹ pé Bobrisky tí ọ̀rọ̀ náà kàn fúnra rẹ̀ kó náà wá fi ẹnu ara rẹ̀ sọ. Ó ní ṣùgbọ́n òun Very Dark Man o, òun gbọ́n dáadáa, òun ò sì lè yọjú sí ọ́fíìsì yín kankan èyí tó wà ní ìpínlẹ̀ Èkó. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí ènìyàn méjì ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé nígbà tí ọ̀pọ̀lọpọ̀ di aláìnílé lórí nínú èyí tí ogunlọ́gọ̀ dúkìá náà tó ti ṣe bẹ́ẹ̀ tó ti bá ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù tó ti bá lọ. Lólùlù ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ń ṣe ìlú Ìbàdàn ní ìjọba ìbílẹ̀ gúúsù ìwọ̀ oòrùn Olúyọ̀lé àti Ìbàdàn fúnra rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù náà ó ti wáyé nínú ètí àkọsílẹ̀ látọ̀dọ̀ àwọn tí wọ́n rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tí wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ènìyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ń ló ti jáde láyé nígbà tí àwọn míì ṣe bẹ́ẹ̀ tí wọ́n di àwátì. Nínú rẹ̀ náà sì tún ni ogunlọ́gọ̀ dúkìá olówó iyebíye ló ti ṣe bẹ́ẹ̀ bá ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù náà lọ, gẹ́gẹ́ bí àlàyé tí olórí àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì náà tó ṣe ti gúúsù ìwọ̀ oòrùn yìí èyún Ọlárẹ̀wájú Kádírì. Ó sọ di mímọ̀ wípé gbogbo akitiyan àwọn láti ṣe àwárí àwọn ènìyàn tí wọ́n ti bá ìṣẹ̀lẹ̀ omi náà lọ wọn ni ó sì já sí pàbó báyìí, ṣùgbọ́n àkọsílẹ̀ wà pé ènìyàn méjì wọn ni ó ti jáde láyé látàrí ìjàmbá òjò àìrọ̀ ìrọ̀dá èyí tó fa omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù. Nínú rẹ̀ náà ni wọ́n tó ti ṣe àfihàn ogunlọ́gọ̀ dúkìá tó jẹ́ ọjà alájẹ olówó iyebíye èyí tí omi náà tí ó ti ṣe bẹ́ẹ̀ tó ti bàjẹ́. ẹnì tí wípé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ó ní wọ́n ti kéde tẹ́lẹ̀ ṣáájú wípé àwọn ìpínlẹ̀ 11 kan gbáradì sílẹ̀ pẹ̀lú bó ṣe já sí wípé wọ́n fẹ́ sí àrágbá yamuyamu omi láti orílẹ̀-èdè Cameroon èyí tí yóò fi ààyè sílẹ̀ tómi yóò sì ya àwọn ìpínlẹ̀ 11 kan nínú èyí tí wọ́n ti dárúkọ rẹ̀ tá a sì ti mú wá fún wa nínú ìròyìn ṣáájú. Wàyí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ òun ló ti ké sí gbogbo àwọn ènìyàn àti olùgbé agbègbè bẹ̀ wípé kí wọ́n ya ikọ̀ ojúni alákànfin sọ́rí kí wọ́n sì jìnnà sí dídí odò èyí tó lè máa fa omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù káàkiri ìlú náà àti agbègbè rẹ̀. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ti ṣe bẹ́ẹ̀ tẹ ọ̀daràn afurasí kan tó ṣekú pa ọmọ ọdún 16 lásìkò tí wọ́n jọ ń gbá bọ́ọ̀lù lórí pápá. Gẹ́gẹ́ bí àlàyé alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Odùtọ́lá èyí tó sọ fún àwọn oníròyìn
ó sọ dímọ̀ wípé arákùnrin tí ó pe orúkọ rẹ̀ ní Alex Oziochukwu ó ní àwọn ti fi páńpẹ́ òfin mú báyìí lẹ́ni tó ní nǹkan ṣe pẹ̀lú ikú tó pa ọmọ ọdún 16 kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Jamiu Lasisi ní agbègbè Ìbẹ̀gbà ní ìjọba ìbílẹ̀ Ṣàgámù èyí tó wà ní ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí àlàyé tó ṣe, ó ní ìkan nínú mọ̀lẹ́bí ọmọdékùnrin tí wọ́n ṣekú pa náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Tóbi Ọlárẹ̀wájú ó ní ó mú ẹjọ́ náà wá sí àgọ́ àwọn agbófinró nínú ètò ti sọ di mọ̀ wípé Jamiu Lasisi tó di olóògbé àti Alex ó ní wọ́n jọ ń gbá bọ́ọ̀lù lórí pápá nínú ètí èdè àìyedè tó sì ṣe bẹ́ẹ̀ bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì. ó ní ṣàdédé ni Jamiu Lasisi náà ni ó ṣubú lulẹ̀ gbalaja tó sì ṣe bẹ́ẹ̀ jẹ́ Ọlọ́run nípè. wọ́n ní àwọn gbìyànjú láti tètè gbé lọ sí ilé ìwòsàn èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní owó kò níran ní GRA tó wà ní Ṣàgámù, ṣùgbọ́n kí ó tó di wípé wọ́n ò débẹ̀ níṣe ni elérutu sugi ọmọye Lasisi ti ṣe bẹ́ẹ̀ rìn wò wọjà táṣọ sì bá ọmọye rẹ̀ náà mọ́ lẹ́yìn tí wọ́n gbúrò rẹ̀ tán báyìí pé Jamiu Lasisi ti ṣe bẹ́ẹ̀ jáde láyé níṣe ni Alex tí wọ́n jọ ní èdè àìyedè lójúbà ìwòrò tó sì fi ẹsẹ̀ fẹ́ ìwádìí àwọn agbófinró ó ní wọ́n fi páńpẹ́ òfin mú lánàá òde yìí tí ń ṣe ọjọ́ 25 inú oṣù kẹsàn-án ọdún tí a wà yìí tí wọ́n sì sọ di mọ̀ pé ó ti wà lákọlò àwọn níbi tí àwọn ti ń ṣe ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà. Ẹ gbọ́ ìkéde pàtàkì ta ní fún wa nípa ti Yorùbá Nation báyìí. A ò fẹ́ kó lọ. Àwa ò fẹ́. A ò fẹ́ kó lọ. Àwa ò rò pé a ó kọrin ìdágbére níwòyí kẹ̀. A ò fẹ́ kó lọ. Ọ̀sánjá ọ̀run dọ̀pá eyín ká ilé ẹ̀ríndòfo àtàǹpàkò sí lọ́wọ́ ọwọ́dì lágbà. Ẹni rẹ lọ dídùn ní ìrántí olódodo ní ìrántí màmá wa akọni obìnrin aládùúró ti gbogbo ọmọ káàárọ̀ oòjíire ìyá wa Lady Evangelist Dr. Janet Olúṣọlá Fásakin Esquire ọmọ Ọlọ́run tòótọ́ akọni ìránṣẹ́ Ọlọ́run nínú ìjọ Apostoli ti Kristi ní ẹkùn ńlá ti Látúndé region ní ìlú Amẹ́ríkà tí wọ́n papòdà lọ́rẹ̀ sinmi láyà olùgbàlà. afẹ́ yín lóòótọ́ ṣùgbọ́n Ọlọ́run fẹ́ yín jù wá lọ. báyìí ni ètò ìsìnkú màmá wa yóò ṣe wáyé tó bá di ọjọ́ Ẹtì Friday October 11, 2024 service of songs ní dédé agogo 5 ìrọ̀lẹ́ 5 p.m. EST tó bá dọjọ́ àbámẹ́ta èyàn Saturday October 12, 2024 funeral service interment and reception for the guest ní dédé agogo 11 òwúrọ̀ EST tó bá di Sunday October 13, 2024 church thanksgiving service ní dédé agogo 12 ọ̀sán EST. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìtọ́sọ́nà ẹ kàn sí àwọn ènìyàn yìí Pastor Ọlálùwọ̀yè 9295759012 Pastor Ọládùnní 6467162559 Evangelist Ige 8452938937 Barrister Ọpẹ́yẹmí Fásakin 9176626797 Lady Evangelist Fájìmí 2159173942 Lady Evangelist Ọlájídé 4435203003 Lady Evangelist Awosanya 2404623462. àkíyèsí pàtàkì gbogbo ayẹyẹ yìí ló máa wáyé ní New York City Amẹ́ríkà. olùkéde àwọn tán ṣagbátẹrù ayẹyẹ ìsìnkú màmá wa Lady Evangelist Dr. Janet Olúṣọlá Fásakin. Ẹ káàbọ̀ padà nínú ìròyìn ti ilẹ̀ òkèèrè báyìí. Kò dín ní ènìyàn 28 tó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé nígbà tí àwọn 19 mìíràn tí wọ́n fi ara pa látàrí ìjàmbá ọkọ̀ ojú pópó èyí tó wáyé lórílẹ̀‐èdè Ethiopia. lólùlù orílẹ̀‐èdè Ethiopia tí ó jẹ́ Addis Ababa ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti wáyé pẹ̀lú bí ọkọ̀ tó kó ogúnlọ́gọ̀ àwọn ènìyàn sí inú ìyún bọ́ọ̀sì ńlá kan tó ṣe bẹ́ẹ̀ yíwọ́ kúrò lójú pópó tó sì yí bọ́ sínú kòtò ọ̀gbun kan tó kún fún ọ̀pọ̀lọpọ̀ omi nínú èyí tí àwọn ènìyàn 28 tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ jáde láyé tí ènìyàn 19 míì tí wọ́n sì fi ara pa
gẹ́gẹ́ bí àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì orílẹ̀-èdè ọ̀hún bí wọ́n ṣe fi léde wọn ní gbogbo akitiyan láti fi yọ ọkọ̀ náà kúrò nínú odò òní ó sì ń já sí pẹ̀bú lásìkò tá a fi ń kó ìròyìn yìí jọ lọ́wọ́ àmọ́ àkọsílẹ̀ fi hàn pé ènìyàn méjìdínlọ́gbọ̀n ló ṣe bẹ́ẹ̀ jáde láyé nígbà tí ọ̀yàn 19 míì tí wọ́n fi ara pa wọn lóhun tó fa ìjàmbá ọkọ̀ yìí òun náà ni bí awakọ̀ náà ṣe ṣe bẹ́ẹ̀ tó sọ ìjánu ọkọ̀ rẹ̀ nù tó sì yí ọwọ́ náà wọnú kòtò ọ̀gbun tó kún fún ọ̀pọ̀lọpọ̀ omi tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn náà tí wọ́n sì fi ṣe bẹ́ẹ̀ jáde láyé lórílẹ̀‐èdè Ethiopia olúùlú ilẹ̀ náà ti ń ṣe Addis Ababa. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún ká sí ti ìgbọ́yìn òun náà ni Àyànfẹ́ Elédùmarè jẹ́ títí dìgbà tá a tún máa padà mú ìròyìn míì wá ẹ má gbàgbé láti bá a subscribe sórí ìkànnì yìí kẹ́ lè máa rí wa wò kẹ́ sì lè máa rí wa gbọ́ lóòrèkóòrè títí dìgbà náà àtẹ̀mí àtẹ̀yìn ànírógun wàhálà àti làásìgbò láwùjọ wa.